Africa Content TV. Nínú ẹsẹ̀ tó dájíjọ́ ọdún, àwọn ènìyàn wà nínú tí wọ́n sún fún ara mi. Nàìjíríà yẹn, Ọlọ́run ọ̀dọ́wọ́ rẹ̀ o. Ọlọ́run ọ̀dọ́wọ́ rẹ̀ pàgbà ní àrùn mẹ́rin. Torí pé mo lọ́dún wo, mo lọ́dún sí dáadáa bí o jẹ́ fún mi sí òun pé bàbá. Àlọ́ mi sùn lẹ́yìn ẹ̀yìn ara mi, ẹ̀yìn tó pọ̀ lọ́wọ́ òdùn. Ẹ̀yìn tó pọ̀ lọ́wọ́ àmọ́. Kamu mama gbogbo ẹni tó kàn lọ́mọ ẹni tó kàn lọ́mọ àgbàbọ̀. Kamu mama gbogbo ọlọ́run ọba kò fẹ́ o òun àjíjí bẹ́ẹ̀ o. Akọ̀rọ̀ yìí lóore o wọ́n lánàá nù ara rẹ̀ o. Ìwà bàjẹ́ máa lóde wàyí. Ìwà bàjẹ́ máa lóde wàyí. Àlàó kì í súnlẹ̀ lẹ́yìn. Wọ́n wá sọ sí àgbélé ṣe wọ́n sọ ti ṣe ara rẹ̀ o. Odidi èdè ni wọ́n wọ̀ tó ń kó wọn lọ́wọ́ tó ń kó wọn láyà tó ń kó wọn lọ́wọ́ tó ń tẹ wọn lọ́wọ́ o. Wọ́n bẹ̀rẹ̀ wo tó wọ̀ púpọ̀ mílíọ̀nù sọ́ọ̀tẹ̀. Báwo ló máa wà báwo bàbá wa ń pọ̀ lọ́wọ́ ọba. Àlàó ìṣúlẹ̀ ìjọba tó ní ká máa ìjọba ní ká pẹ́ o. Àwọn ìjọba ní ká pẹ́ o. Mo fi ṣe pé wọ́n lè lọ́gbọ́n láti o. Àwọn olóyè fúnlẹ̀ kò yẹ wá máa ní ìbàdàn igi. Yẹ́yọ̀ máa pààyàn kó tún dúró kó ti pa ẹ́ o. Ilé owó tẹ̀ o. Ìjọba ìsànú wà láwọn ní ìmáàjì. Ẹ̀yin náà lè pariwo ọmọ Nàìjíríà ṣe máa máa jà pa. Ẹni ló ti wá ní Nàìjíríà. Ìbọ̀lọ́ kúra làwọn ìṣúlẹ̀ o. Sí Canada tó bá ṣe ń ṣàṣì sí ni o. Pé wá bá mi sábà làwọn ìṣúlẹ̀ ìdílé. Kò sẹ́yìn ọkọ̀ tí ó kù ní ilẹ̀ yìí. Nílọ́kàn bá sí, ọba sáyè sílẹ̀ pé ẹ wá gba fífà. Kò sẹ́ni tó máa ṣẹ́kù ní New Nigeria. Ó ṣe fẹ́ kó mọ́tò pàjá ṣe fẹ́dún wọn torí ọlọ́mọ bá Àlàó ìṣúlẹ̀ o. Géèmù ni àmọ́ géèmù náà fi Àlàó. Bóyá wọ́n fẹ́ daṣẹ́ irú ní ẹ̀yìn ilé ìṣúlẹ̀ o. Ẹgbẹ́ wọn, wọ́n yẹ pàwọ́ Nàìjíríà. Àbí iṣẹ́ tí ènìyàn bá ń ṣe, ojú amúrú ni ojú amúrú máa ń dé ìgbà o. Lọ́lọ́pàá máa dáná fún àbá ọkọ̀ ní sójú owó léwúwà. Àlàó ní ìbáraẹni. Sáwọn ìpè àpèlè arábìkò jẹ̀bi sójú aláṣọ. Bọ́lá ń bàbá ìfẹ́ wọn ní àsìkò kan ní sóòrùn. Ẹ̀yin jẹ́ torí ọlọ́run bá kẹsànú pé kúrú kẹsànú wà ní Nàìjíríà. Àpọ́nlé wo ló fẹ́ bọ́ọ̀bá? Àpọ́nlé wo ló wà fún gbòòrò? Tí gbogbo ọmọ kúrúkú mọ́mọ́ lórí ìṣàkóso wa.